What am I doing here? You're awake? Who are you? Who? I don't know. What happened? Just take it easy, okay? You're scaring me. No, did you kidnap me? Mo kí gbogbo ẹ̀yin ará ilé. Orúkọ mi ni Eseosa Bernard. Mo jẹ́ eléré orí ìtàgé Nollywood. Poor people everywhere. This man, well, don't let him ruin your mood. Just go and start getting ready for the interview. Nǹkan tó mú mi nífẹ̀ẹ́ sí ṣíṣe eré orí ìtàgé ni pé láti ìgbà tí mo ti wà ní school mo máa ń ṣeré orí ìtàgé ní church ní school. So má dẹ̀ wá wo fíìmù máa wò pé nǹkan táwọn ilé ń ṣe inú TV yìí mo lè ṣe o. So bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo lọ sí acting school mo bẹ̀rẹ̀ sí lọ fún àwọn auditions. So from there àwọn iṣẹ́ tí mo ti ṣe tó jẹ́ pé ó múnú mi dùn gan. Lóòótọ́ gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti eléyìí tó kéré jù sí títí eléyìí tó tóbi jù ló múnú mi dùn. Ṣùgbọ́n wá nìkan tó jẹ́ pé ìyẹn gan ni mo fi bẹ̀rẹ̀ tí à ń pè ní Enake. Mo play character tó ń pè ní Regina. So lórí iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ àkọ́kọ́ ńlá tí mo ṣe. Ó fún mi láǹfààní láti kọ́ ẹ̀kọ́ bí mo ṣe ń ṣe iṣẹ́ yẹn lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n ti wà ní industry yẹn for a long time, and inú mi dùn gan láti bá àwọn yẹn ṣiṣẹ́ láti jẹ́ pé project yẹn ni mo fi bẹ̀rẹ̀. So that project really stand out fún mi. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìmísí lójoojúmọ́ mo mọ̀ pé ó ní ipò tí mo fẹ́ dé nínú iṣẹ́ tíátà tí mo ń ṣe. Mo dẹ̀ mọ̀ pé mi ò tíì débẹ̀. So tí mo bá ti jí láàárọ̀ tí mo gbàdúrà sọ́lọ́run, ìyẹn gangan ni ìmísí àkọ́kọ́. Lẹ́yìn ìyẹn màá wá lọ wo drawing board mi. Kí làwọn nǹkan tí mo fẹ́ achieve, kí làwọn nǹkan tí mo fẹ́ ní, kí làwọn nǹkan tí mo fẹ́ dà. Ìyẹn gangan ló máa ń gbé mi nínú láti ṣe àwọn iṣẹ́ mi. Màá jí láàárọ̀ lójoojúmọ́ no matter kò sí bí bó ṣe lè rẹ̀ mí tó, I am always motivated. Ìmísí yẹn máa wà ńbẹ̀. Àwọn nǹkan tí mo ṣe nínú ọdún 2023 ni mo ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ pé ó múnú mi dùn. Mi ò dẹ̀ lè dúró fún yín láti rí. Ó láwọn project kan tí mo wà on tó yẹ pé wọ́n tóbi gan, wọ́n dẹ̀ ń bọ̀ ní 2024. So mo fẹ́ kẹ́ watch out. First of all, màá dárúkọ ìkan tí à ń pè ní Faith and Fortune series ni. Ó ní character tí mo ṣe ń bẹ̀ tó jẹ́ pé mi ò tí ṣe irú ẹ̀ rí. So ó múnú mi dùn gan. And then a ní Heartbreaker, ìyẹn náà ń bọ̀. A dẹ̀ ní Everything Happens in the Night. So mo fẹ́ kẹ́ watch out torí ní 2024 yìí gbogbo àwọn nǹkan tí mo ti ṣe ní 2023 wọ́n ń bọ̀. Hello, good afternoon. Good afternoon, sir. What's your name? My name is Beauty. Obviously. You can tell God and your parents did a special one with you. Thank you, sir. Àwọn ìpèníjà tó wà ní ìdí iṣẹ́ tí mò ń ṣe ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó tún dá yàtọ̀ fún olúkálùkù. Bọ́ lọ́dọ̀ tèmi, ìkíní tí màá sọ ni pé ìfigagbága ó pọ̀ nínú iṣẹ́ tá à ń ṣe. Nítorí pé ó jẹ́ iṣẹ́ tó máa ń mú fame, ká mọ̀ ọ̀yàn, ká lókìkí. Ó jẹ́ iṣẹ́ tó máa ń mú òkìkí wá. So ìfagagbága ó wà nínú iṣẹ́ náà. So o ní láti ṣe extra, kó ṣe double, káwọn tó fẹ́ bá ṣiṣẹ́ lè rí pé ẹni yìí wà níbí, ó dẹ̀ mọ iṣẹ́ gan. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nídìí iṣẹ́ wa yìí tó jẹ́ pé but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, à ń forí tì, ó dẹ̀ ń dá. Nollywood ń dá sí lójoojúmọ́, inú wa dẹ̀ ń dùn ayọ̀. Àmọ̀ràn mi fún àwọn tó fẹ́ ṣe iṣẹ́ tíátà àtàwọn tó tẹ̀ tún ṣe àwọn iṣẹ́ míì tí ò ń ṣe tíátà ni pé ẹ máa ní sùúrù. Bó ṣe máa ń sọ pé sùúrù lérè, òótọ́ ni o, sùúrù lérè o. Torí pé ta bá ń sáré àsápajúdé kò sérè ńbẹ̀ ibo ló ń sá lọ. Ṣùgbọ́n tó bá ní sùúrù tó ń ṣe díẹ̀ bó pẹ́ bóyá wàá débi tó ń lọ. Àti wípé a gbọ́dọ̀ wà consistent. Every single day o ní láti tún ṣe ìmíì sí. O ní sọ pé torí pé eléyìí tó ti ṣe lánàá wá lọ sinmi, wá lọ wábì kan jókòó sí, wá lọ takú síbì kan. Irọ́ o, because there are brand new people every single day. So torí yẹn a gbọ́dọ̀ wà consistent, a gbọ́dọ̀ máa ṣe more and more. A dẹ̀ gbọ́dọ̀ ní sùúrù ní gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ má jẹ́ àsáré, sùúrù lérè. Bí àwọn iṣẹ́ bí ọjọ́ tá a bá ń ṣiṣẹ́ bó ṣe máa ń rí ni pé ó máa ń wà very hectic. Àwọn èèyàn tó ń wò láti ta wọ́n máa ń lérò pé iṣẹ́ tíátà iṣẹ́ ṣeré ni, ṣèbí kan localize. Kò rí bẹ́ẹ̀ o. O ní láti mọ lines ẹ̀.
o ní láti mọ character ẹ, o ní láti wà different from the other jobs that you've done. It's very tasking. Wà bó ṣe ń change costume, ló máa ka lines, ló máa ṣe lè, and you need to be in character. Imagine pé òun jẹ́ èèyàn tí ò kìí ṣe ìwọ, ó gbé àwọ̀ ẹlòmíì wọ̀, and you have to stay true to that character. So ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó gbomi mu. Ṣùgbọ́n àwọn ọjọ́ tá a bá sí níbi iṣẹ́, ká wà nílé, ká sinmi, ká kí àwọn ọ̀rẹ́ wa díẹ̀díẹ̀. Are you always this quiet? No, not exactly. Tell me, what do you do for fun? I go to church a lot. I sing in the choir. And then I also love to swim sometimes. Àwọn èèyàn tí mò ń wò níwájú tí mò ń wò níwájú ṣá, ìkíní jẹ́ mọ́mì mi. Mọ́mì mi jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan-an. Wọ́n dẹ̀ jẹ́ ìkan nínú ìmísí mi, nínú motivation mi, dẹ́ pé tí mo bá tún ti rántí sí mọ́mì mi pé I need to keep going. Then nínú iṣẹ́ tíátà, àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ṣe iṣẹ́ gbàǹkangbì nínú iṣẹ́ tíátà tí mò ń rí iṣẹ́ wọn tí mo dẹ̀ ń sọ pé inú mi á dùn láti ṣerú nǹkan báyìí, inú mi á dùn láti dérúkọ yìí àti tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn bíi ìyá wa Fúnkẹ́ Akíndélé, wọ́n jẹ́ producer tó dáa, actor tó fantastic, and then ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìpè ẹtì Ramsey Noah and àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìpinnu mi fún ọdún 2024 ni pé mo fẹ́ dára sí fún ara mi àti fún iṣẹ́ tí mò ń ṣe. Mo fẹ́ kí n tún máa ṣe ju bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀, and then mo fẹ́ súnmọ́ Ọlọ́run sí. Mo fẹ́ kí ìfẹ́ Ọlọ́run lọ́kàn mi kó gbòòrò sí. Mo tún kí yín o ẹ̀yin ará ilé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Eseosa Bernard. Mo dẹ̀ jẹ́ eléré orí ìtàgé ti Nollywood. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ó dàbọ̀.